Kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Ayérayé bàbá wa ọ̀run, àdúpẹ́ fún àánú àti ojú ẹja àrígbà o. Àdúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá láti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ. Ògo yín àti ọlá ní forúkọ yín o. Fún èní ọjọ́ kẹjọ nínú oṣù kẹjọ, àgbéyìn Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tá a gbọ́ lénìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti àgbàdo àrùkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọjọ́bọ̀. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé gbé pẹ̀lú ìlànà rẹ̀ apá kìíní. Àmú àkọsórí wa nínú ìwé Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Jòhánù orí ìkarùn ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ṣùgbọ́n Jésù ń dá wọn lóhùn pé bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí, èmi náà sì ń ṣiṣẹ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Dìtálórómì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹfà. Ìwé Dìtálórómì orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹfà. Yóò ṣiṣẹ́ bí ìwọ bá farabalẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ láti máa kíyèsí àwọn àṣẹ rẹ̀ gbogbo tí mo pa fún ọ lónìí. Ìjẹ́ Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ ga ju gbogbo àwọn orílẹ̀-èdè lọ. Gbogbo ìbùkún wọ̀nyí yóò sì ṣẹ sí orí rẹ, yóò sì bá ọ bí ìwọ bá fetí sí ohùn Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso inú rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ìbísí màlúù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún agbọ̀n rẹ àti fún ọpọ́n ìpò àkàrà rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Àmín. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì máa ń kù nígbà tí ohun kò bá lọ déédéé pẹ̀lú wọn, bó tilẹ̀ jẹ́ pé ó ti pẹ́ tí wọ́n ti jẹ́wọ́ Jésù ní Olúwa àti Olùgbàlà wọn. Ìbéèrè tí mo sábà máa ń bi àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni pé láti ìgbà tí o ti gba Jésù sí ayé rẹ, ṣé o ti ń gbé pẹ̀lú àwọn ìlànà rẹ̀ bí? Ó jẹ́ ohun tó dára láti ní Jésù ní ayé ẹni, àmọ́ ṣá, o gbọ́dọ̀ rí pé ò ń gbé pẹ̀lú àwọn ìlànà rẹ̀ bí o bá fẹ́ ní ìrírí ìyípadà rere nínú gbogbo agbọ̀n ayé rẹ. Láì náání bí o ṣe jẹ́ ẹni ẹ̀mí tó, láì náání bí o ṣe jẹ́ ẹni ẹ̀mí tó, àwọn ìlànà kan wà tí o gbọ́dọ̀ tẹ̀lé kí àwọn nǹkan máa fi ṣiṣẹ́ nínú ayé rẹ. Àwọn ìlànà kan wà tí o gbọ́dọ̀ tẹ̀lé kí àwọn nǹkan kí ó lè bá ṣiṣẹ́ nínú ayé rẹ. Fún àpẹẹrẹ, Bíbélì sọ pé ẹni tí kò bá ṣiṣẹ́ kò yẹ kó jẹun. Ìwé Tẹsalóníkà kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá. Kò ní í ṣe bí o ti ń gbàdúrà sí. Tí o bá jẹ́ ọ̀lẹ, o lè má bọ́ lọ́wọ́ òṣì o. Ìwé Òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá. Ní kété lẹ́yìn tí mo di àtúnbí, ohun àgbàsílẹ̀ ọ̀pọ̀ àwọn oníwàásù tí wọ́n máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ nípa agbára jíjẹ́wọ́ ohun rere ló wà káàkiri gbogbo agbègbè àwọn Kìrìsìtẹ́nì. Wọ́n á sọ àwọn nǹkan bíi ohunkóhun tí o bá sọ ni wàá dì. Máa jẹ́wọ́ ohun rere, sọ ohun tí o fẹ́ rí nínú ayé rẹ. Bí ó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ yìí tọ̀nà o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó gbà á ní ọ̀nà àìtọ́. Àwọn onígbàgbọ́ tó jẹ́ ọ̀lẹ ń tẹ̀síwájú láti máa jẹ́ ọ̀lẹ nígbà tí àwọn tí kò kàwé náà kò tilẹ̀ lépa láti kàwé sí, wọ́n sì fẹ́ rí owó gbà. Wọ́n kàn ń tẹ̀síwájú láti máa kéde olówó ni mí, n ò ní tòsí, onílé ni mí, n ò ní bẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ohunkóhun kò kúkú yípadà nínú ayé wọn. Bí o bá fẹ́ kí àyípadà kí ó wà, o gbọ́dọ̀ ṣe àmúlò ìlànà Ọlọ́run. Ọ̀kan nínú àwọn ìlànà rẹ̀ wà nínú ìwé Lúùkù orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógójì. Tí o kò gbin irúgbìn, o kò yẹ láti retí ìkórè o. Jíjẹ́ ahun tí o sì ń retí kí Ọlọ́run bùkún ọ ó dàbí àgbẹ̀ tí kò gbin ohunkóhun ṣùgbọ́n tí ó ń lọ sí oko rẹ̀ láràárọ̀ láti gbàdúrà pé kí iṣu kó hù jáde o ní àkókò ìkórè. Nígbà tí ó bá wu ilẹ̀ ní àkókò ìkórè tó wu ilẹ̀ jáde,
kò ní ní ohunkóhun níbẹ̀ o, nítorí kò gbé ohunkóhun sí inú ilẹ̀. Àwọn ìlànà Ọlọ́run mìíràn tí màá fẹ́ láti dárúkọ ni: ṣe fún ẹlòmíràn ohun tí o fẹ́ kí wọ́n ṣe fún ọ. Ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 12. Ní ìjánu ẹnu rẹ kó kó ara rẹ ní ìjánu. Ìwé orin Dáfídì orí 139 ẹsẹ̀ 3. Ní ìjánu fún ẹnu rẹ àti ikùn rẹ. Ìwé Òwe orí 23 ẹsẹ̀ 1-3. Jẹ́ kí àwọn mìíràn yìn ọ́, má yin ara rẹ. Ìwé Òwe orí 27 ẹsẹ̀ 2. Máa ṣe ohun gbogbo lẹ́sẹlẹ́sẹ. Rọra bẹ̀rẹ̀ kí o sì máa dàgbà láti ibẹ̀ lọ. Sàkáráyà orí 4 ẹsẹ̀ 10. Ohunkóhun tí o bá dáwọ́lé, rí i pé o múra dáradára fún un kí o bàa lè ṣe àṣeyọrí. Ìwé Lúùkù orí 10 ẹsẹ̀ 28. Àwọn wọ̀nyí àti àwọn mìíràn ni ìlànà ayé tí ó lè darí rẹ sí ọ̀run àpáàdì tí o bá kọ̀ tí o kò bá tẹ̀lé. Ṣùgbọ́n tí o bá tẹ̀lé, dájúdájú wọn yóò ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé tí ó dára. Kókó ìṣe: rí i dájú pé ò ń gbé nípa àwọn ìlànà ìjọba ọ̀run. Ẹja sọ pé bàbá mi, Olúwa oore ọ̀fẹ́ láti máa gbé nípa ìlànà ìjọba rẹ. Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi. Oore ọ̀fẹ́ láti tẹ̀lé àṣẹ àti gbogbo ohun tí o pa láṣẹ fún mi. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ kí o yọ̀ǹda rẹ̀ fún mi. Àdúpẹ́ nítorí tí ẹ ti gbọ́. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí ó dàbọ̀.